وكلا آتينا حكما وعلما وسخرنا مع داود الجبال يسبحنا والطير وكنا فاعلين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر لأك بالأك والهادي إلى صراطك المستقيم. آمين. وعلى آله أكون قدره ومقداره العظيم. آمين. أجاني صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. ìjókòó lẹ́yìn ìjókòó ànábì Muhammad ni. صلى الله عليه وسلم. ẹni tí ò ní rọ lápá ẹni tí ò ní rọ lẹ́sẹ̀ kó ní sallallahu alayhi wa sallam. صلاتي وتسليمي وأزكى تحيتي على المصطفى المختار خير البرية. nítorí àsìkò kò sí bó ṣe lè wù kí ẹrú àbí ọmọnìyàn máa kánjú tó. أجاكم الله. èèyàn ò gbọ́dọ̀ gbàgbé àwọn olóore rẹ̀. أجادكم الله بنصره. ó ní fàhùbì àbí. فحب ثلاث واجب بالحقيقة. dandan ni fọ́ọ̀mù èèyàn nǹkan mẹ́ta tún láàsì ní fún gbogbo ọ tó bá jẹ́ èèyàn láyé nǹkan mẹ́ta kan bẹ tó jẹ́ pé compulsory ní fún ẹ. إذا شئت أن تهيا لنيل المكارم فيجب حب الوالدين. mo fi alukurani bẹ̀ wá torí ọlọ́run àfáàní nǹkan mẹ́ta dandan ni fún ọ tó bá jẹ́ èèyàn gidi tó bá jẹ́ responsible human being. أجادكم الله بنصره. tó bá jẹ́ olóríire èèyàn nǹkan mẹ́ta kan bẹ tún láàsì ní fún ẹ kó máa ṣe. فيجب حب الوالدين وعالم. àfáàní àkọ́kọ́ ni àpọ́nlé àwọn tó bí ẹ. الوالدين compulsory ní fún ọmọ kó pọ́n òbí ẹ̀ lé. وعالم. dandan ni fún ọmọ akẹ́kọ̀ọ́ kó pọ́n àfa rẹ̀ lé. أجادكم الله àfa بنصره. àgbàbàtúwè ẹja ní ṣéwù. شيخ. وحب ثلاث واجب من حقيقة فيجب حب الوالدين وعالم وسلطان بلد لا تكن كالبهائم. àfa wa jésù mọ bí tọ́ba ní ká lo 3 minutes a lè lo tí o bá ṣe má dìbò ń bẹ̀. أجادكم الله بنصره. bàbá wa àgbà má dìbò bẹ́ńjò kó a lò jù bẹ́ẹ̀ lọ mọ̀nà. وسلطان بلد لا تكن كالبهائم. ìṣẹ́jú mẹ́ta. وسلطان بلد لا تكن كالبهائم. bàbá wa má dìbò ẹja ní ṣéwù. شيخ. agbọ́lẹ́nu àfa wa wọ́n ní ilé mẹ́ta bẹ́ẹ̀ ń lọrin tá bá ń fi ọ́n bẹ̀ máa fẹ́ wọn. ilé mẹ́ta. àfa àgbà ló wí bẹ́ẹ̀ wọ́n ní ilé mẹ́ta kan bẹ́ẹ̀ ń lọrin tá bá ń fi ọ́n bẹ̀ máa fẹ́ wọn tí wọ́n bá tún fi ọ́n bẹ̀ máa fẹ́ wọn. أجادكم الله بنصره. àkọ́kọ́ wọ́n ní ilé ṣéwù Álímì. شيخ. ẹni bá ṣe ṣéwù dáadáa sí òní bàjẹ́. شيخ. ẹ wí kó kalẹ̀ kó karùn. شيخ. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. mo fi ṣéwù Álímì kí yín. رحمه الله. kò sí tí mo lè fi kí yín tí ó dùn mọ́ yín bí ṣéwù Álímì. وسلطان بلد لا تكن كالبهائم. bẹ́ẹ̀ ò bá kọ́ yín lé níwájú ọlọ́run tó sórí ibú. وسلطان بلد لا تكن كالبهائم. bàbá dìbò bẹ́ẹ̀ ò bá kọ́ yín lé yóò ṣẹ̀sín. وسلطان بلد bẹ́ẹ̀ ò bá kọ́ yín lé yóò ráre. لا تكن كالبهائم.
الدائم. bàbá tọ́lọ́run fún ní ipò ó fún wọn lọ́lá ó fún wọn ní ọlá ó fún wọn nípò ó fún wọn lówó ó fún wọn nímọ̀. وسلطان بلد لا تكن كالبائم. tọ́wọ́ àtọ́lá nì àti pọ́ọ̀nì wọn lò po wọn lọ ọlá wọn pé ọmọ mi ní ṣe nǹkan ẹjẹ wá bẹ̀. كاي. bàbá pọ́n àfa àlẹ́ bí ò bá mọ iye ara ẹ̀ ọlọ́run ó ti ibi tí wọ́n ti kàn lábùkù. ẹni tó bá pọ́nlé ó dáa kó mọ iye àpọ́nlé. أيادكم الله بنصره. sábà kàn lábùkù yóò dùn ọ́ o. bàbá wa ṣé o Álímì. شيخ. àná yín ò bàjẹ́ àgbàkó nínú ò bàjẹ́. ما شاء الله. ọlọ́run tó bí yín ọlọ́run máa dá sí. آمين. la hawla wala quwwata. إلا بالله العلي العظيم. àwa ajánásí àgbà. شيخ. mo fi ọlá ṣé o Álímì kí yín. láwa ni Álímì náà lẹ́wé. بني ọlá Álímì náà lẹ́ ń lò. بني ọlá Álímì lẹ́ ń jẹ. بني. ọlọ́run láwọn tó bí yín lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run tó bí yín lọ́dọ̀ ọlọ́run. ẹ̀ ní kánjú kú. آمين. ọlá ma sha Allahu la quwwata. إلا بالله العلي العظيم. afa wa àgbà bàbá wa àgbà Sheikh Adam. إذا أنت لم ترك تبجل آدم bàbá wa Al-Ìlọrí. فأنت حمار Al-Ìlọrí. أعرج الناس أبكم. èmi máa ń sọ kò dẹ̀ dàrú kò rújú. كدارو. wọ́n wulẹ̀ wá tàn káàkiri múru ṣé Ádámọ̀ wá kò jù bẹ́ẹ̀ lọ kò sí jàǹtọ́ọ̀tì. أيادكم الله بنصره. múru ṣé Ádámọ̀ jáde àwọn tó bí yín wáyé eré الحمد لله. wọ́n ṣiṣẹ́ eré الحمد لله. wọ́n láti bọ̀ tán rí. الحمد لله. ẹ má jà mọ́ ẹ má gbádùn lọ Masha Allah. ẹ ní kú láéláé. آمين. àwọn àgbọ̀ ọ̀gá níjà ọlọ́run jẹ́ àríyìn pẹ́ آمين. ọlá Muhammadu Rasulullah. mo آمين. fẹ́ láwọn tí mo kíkí gbogbo àfa àti bẹ́ẹ̀ ń jòkó. ما شاء الله. bàbá mi Sirul Maktum أدام الله حياته. Sirul Awliya أدام الله حياته. aláṣírí àfa olówó àfa aláàánú àfa ọlọ́run ní jẹ́ parẹ́. آمين. Alhaji wa Muhammad Jami Aribidesi أدام الله حياته. ọlọ́run ní jẹ́ parẹ́. آمين. ọlá Muhammadu Rasulullah. آمين. àwọn ẹni ọlọ́run ò kí ń kú. wèrè èèyàn ọ̀dẹ̀ èèyàn ni ó ní àwọn ẹni ọlọ́run máa ń kú. bóyá àwọn sílé yín ló kú àwọn sílùú wa lọ́rin ò kú. ما شاء الله. ṣé wò Álímì ò kú. ṣé wò Ádámọ̀ ò kú. ṣé wò Kàmálì ò kú. ṣé wò Sàlátì ò kú. ṣé wò Sáàsìlì náà ò kú. لا إله إلا الله. dókítọ̀ mo kì í púpọ̀ ẹ̀dá kì í ṣe ẹ̀yẹ torí ọlọ́run. صلاتي وتسليمي ọ̀jẹ̀ gbèsè dákun. وأزكى تحيتي على المصطفى ṣé wò Sàlátì. المختار خير البرية. àwọn tó bí ẹ̀yìn wọn àpolówó oògùn. الحمد لله. àpolówó ọṣẹ. الحمد لله. àpolówó. صلاتي Ajimutiullah. وتسليمي Mákà láti pàdé kẹ́yìn ó dẹ̀ fún mi ní dọ́là tó jọjú ẹ̀ ní parẹ́. وأزكى تحيتي. wọn kì í kú الله أكبر. wọn à sì lè kú. ọlọ́run ló jẹ́ àmà pé wọn à ní kú wọn à dẹ̀ ní kú wàlá tá àbí. أعوذ بالله من الشيطان الرجيم. óyá. بسم الله الرحمن الرحيم. óyá. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. Sirul Maktum. ولا تحسبن الذين قتلوا àwọn tó bí ẹ̀yin náà kú. في سبيل الله أمواتا. ẹni bá ní àwọn ẹni ọlọ́run kú ẹni mo ní orí rẹ̀ dàrú. Imam Murtado Ajétúmọ̀bí. أدام الله حياته. ẹ̀yin lè jẹ́ ká mọ̀ pé àwọn ẹni ọlọ́run wọn kì í kú wọn lè kú. ولا تحسبن الذين قتلوا في سبيل الله. ṣé Sáàsìlì ò kú. ìyá mi Alájà Lálùbáríkà ìyá olóríire ìyá tó bímọ rí bàbá wa tó jọkọ yín ò kú. ولا تحسبن الذين قتلوا
oríire pé ẹrẹ́ni rẹ bí yín. alhamdulillah. àdúrà tí ó lè gbà ní mọ́ pé ọlọ́run jẹ́ ẹrẹ́ni rẹ bí mi ẹni tó bí ọ ti bí ọ bí olórí ibú bá bí ọ oṣooṣi ibú nù. ولا تحسبن الذين قتلوا في سبيل الله. àwọn tó bí yín wọ́n kú sí ojú ọ̀nà tọ́lọ́hún wọ́n ṣiṣẹ́ ọlọ́run kú wọ́n ṣẹbọ kú wọ́n ṣiṣẹ́ ọlọ́run kú. ولا تحسبن الذين قتلوا في سبيل الله. àwọn tó bí yín wọ́n wẹ gèfèrí sí ìsìláàmù wọ́n wẹ̀ wọ́n kú ni pé àwẹ̀ gèfèrí sí ìsìláàmù àwọn tó bí iṣẹ́ tó ń ṣe tán fi kú nìyẹn. ولا تحسبن الذين قتلوا في سبيل الله. àwọn tó bí yín kọ́ máa ń kéwù ni wọ́n kọ́ máa ń kéwù kú ni. قتلوا في سبيل الله. wọ́n kú síbi mímọ́. لا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا àwọn tó bí yín ò kú. بل أحياء. lọ́dọ̀ ọlọ́run wọ́n ń sẹ̀mí ẹni bá kú ẹ̀yìn rẹ̀ ò ní rí báyìí. بل أحياء عند ربهم àbáàlì lórí. يرزقون. ẹni bá kú ni tiẹ̀ tán láyé. ṣé òzáàsì ní òkú. رحمه الله. ọlọ́run bu ṣé òzáàsì ní tí ò gun ẹgbẹ́ wọn. بل أحياء عند ربهم. alikilas asheikh zazali wọ́n ní àníyàn rẹ̀ wọ́n ní àníyàn rẹ̀ ká dá fúnra àfa tó pè é láàfà táníyàn rẹ̀ ò mọ́. ṣé òzáàsì ní àníyàn rẹ̀ pẹ̀lú ọmọ ọlọ́mọ. أيادكم الله بنصره. látọ̀ wá pé ọmọ tiwọn tí wọ́n bí. بل أحياء. má jẹ́ ó dán ọ láàmú tó bá kú tó bá parẹ́ lójú ayé rẹ̀ ìwọ ló para rẹ̀ because àníyàn rẹ̀ ò da. بل ẹni àníyàn rẹ̀ ò bá ti da kò lè láti bọ̀ tán rí. بل أحياء wọ́n sẹ̀mí àlàyé níwọ̀n. عند ربهم يرزقون. ọpẹ́ ẹ̀yìn ẹ̀ lè dá tán. ما شاء الله. mo wá dá wákà kan nígbà tí ń bọ̀ wá. ẹ̀wọ̀n kémi ò mórí kọ. أيادكم الله بنصره. mo kọ́ sọ́wọ́ ni ṣé ò náà sì. أيادكم الله بنصره. ṣe kẹ́sẹ̀ gẹ̀rẹ́ fún ṣé ikú náà ṣáàzàlì. شاذلي. àríbidésí ṣé muhammadu juma àríbidésí. أدام الله حياته. wọ́n fẹ́ kí n kọrin yẹn àmọ́ yìí mórí kọ. أيادكم الله بنصره. ṣe kẹ́sẹ̀ gẹ̀rẹ́ fún ṣé ikú náà ṣáàzàlì. شاذلي. ó yá wí. ṣèkẹ́ṣègẹ̀rẹ́ fọ́mọ ọ̀gá níjà. ṣèkẹ́ṣègẹ̀rẹ́ fọ́mọ ìdásọ́láti. ṣèkẹ́ṣègẹ̀rẹ́ fún ṣéyíkùnà Ṣàzálì. àríbidésí àfọ́gbà. ṣèkẹ́ṣègẹ̀rẹ́ fọ́mọ ọ̀gá níjà. ṣèkẹ́ṣègẹ̀rẹ́ fọ́mọ ìdásọ́láti. ṣèkẹ́ṣègẹ̀rẹ́ ṣèkẹ́ṣègẹ̀rẹ́ fún ṣéyíkùnà Ṣàzálì. ṣèkẹ́ṣègẹ̀rẹ́ fọ́mọ ọ̀gá níjà. ṣèkẹ́ṣègẹ̀rẹ́ fọ́mọ ìdásọ́láti. ṣèkẹ́ṣègẹ̀rẹ́ fún ṣé ikú náà ṣáàzàlì. Ṣàzálì. ṣèkẹ́ṣègẹ̀rẹ́ fọ́mọ ọ̀gá níjà. ṣèkẹ́ṣègẹ̀rẹ́ fọ́mọ ìdásọ́láti. ṣèkẹ́ṣègẹ̀rẹ́ fún ṣéyíkùnà Ṣàzálì. ṣèkẹ́ṣègẹ̀rẹ́ fọ́mọ ọ̀gá níjà. ṣèkẹ́ṣègẹ̀rẹ́ fọ́mọ ìdásọ́láti. La ilaha illallah Ṣàzálì. La ilaha Ṣàzálì. La ilaha illallah Ṣàzálì. Illallah Ṣàzálì. La ilaha illallah Ṣàzálì. Illallah Ṣàzálì. La ilaha illallah Ṣàzálì. Illallah Ṣàzálì. La ilaha illallah Ṣàzálì. La ilaha illallah Ṣàzálì. La ilaha illallah Ṣàzálì. ẹ dákun ẹ bá ń tún yorùbá nábì lẹ́ẹ̀kan sí i. sallallahu alayhi wa sallam. fàájà sí pé torí ànábì ló fi wá bí bámi kí ànábì kó gùnkè dáadáa. sallallahu alayhi wa sallam.
gbogbo àwọn bọ́dà mi táwọn bí wọn ò bá ń kí ànábì dáadáa kí n gbọ́. sallallahu alayhi wa sallam. tá a bá fẹ́ rétí rẹ̀ nísìnyí tá a fẹ́ fún kálukú ní score.